Tẹ́rà bí àwọn ọmọkùnrin, ìyá orúkọ wọn yí Ábúráhámù, Náórì àti Háránì. Háránì ló sì jẹ́ bàbá Lọ́ọ̀tì. Háránì kú síwájú bàbá rẹ̀ Tẹ́rà, ìlú Úrì, ibi ìran gbé ti bí, orílẹ̀-èdè Bábílónì. Ábúráhámù àti Náórì sì gbéyàwó. Orúkọ ìyàwó Ábúráhámù ni Sáráì, orúkọ ìyàwó Náórì ni Mílíkà. Mílíkà sì jẹ́ ọmọ obìnrin Háránì. Ẹ̀yìn Mílíkà, Háránì tó ní ọmọ obìnrin ìyá orúkọ rẹ̀ yí Jísíkà. Sáráì yàgàn, kò sì lè bímọ. Tẹ́rà sì jáde kó ìlú Úrì, ìyówó orílẹ̀-èdè Bábílónì. Ó sì mú ọmọ rẹ̀ ọkùnrin Ábúráhámù, ọmọ rẹ̀ ọkùnrin Lọ́ọ̀tì, ìyó jẹ́ ọmọ Háránì, àti Sáráì, ìyàwó ọmọ rẹ̀ Ábúráhámù dání. Wọ́n sì ń lọ orílẹ̀-èdè Kénáánì. Àmọ́ ìgbẹ̀yẹ wọn dé ìlú Háránì, wọ́n sì tẹ̀dó síbẹ̀. Gbogbo ọdún yẹn Tẹ́rà lọ yé li 205. Ẹ̀yìn náà ó sì kú ìlú Háránì.